Ọ̀rẹ́. Papa, nǹkan tó ń sọ lẹ́sìn rẹ̀ ni o gbọ́dọ̀ lè fún kí sọ́kúnṣẹ́ rẹ̀. Sure. Contracting policy. No. Contract wo ló ń sọ̀rọ̀ báyìí? Because kò lè jẹ́ contract tí ọ̀nà kó wá gba check. A submit proposal. Wọ́n kó àkọ́ àwọn approve and wọ́n ní ká wá gba check. So what are you talking about? Nǹkan tó máa fi mọ̀ fún ọ̀pọ̀ tí mo sọ yìí. Irú ẹ̀ ò ṣẹlẹ̀ kò as in you understand. Ṣebí Adébẹ̀, I expect wípé ká délé ká gba check ká lè rí bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Then ojú mi lọ ṣe bẹ̀rẹ̀ sí máa sọ pé àwọn kan ò lè gba contract o, àwọn kan lè làwọn fẹ́ fún contract ní àwọn táwọn yẹ pé àkànwá gba payment after the approval. Then ìwọ wá tún ní pé ẹ̀ tún lè fún wa check. No. See, open point ni pé àwọn firm tó jẹ́ wípé is not even up to a decade. Just a decade wọn tí gbà lọ́bẹ̀rẹ̀. Ojú mi lọ ṣe sọ wípé àwọn làwọn fẹ́ fún check, àwọn làwọn fẹ́ fún contract. But they approve for wa. Is it not funny to you? This is really hard for me to believe. Oh, wait, guy. This is not April. I'm not so you cannot fool me. No. You should be mama ṣeré irú nǹkan báyìí. Mo fi rú ẹ̀ báyìí ṣeré. Kí ni wọ́n sọ pé àṣẹ ò ṣàlàyé fún wọn ni pé àwọn ọlọ́pàá wa náà sọ pé ti approve kalẹ̀ wá gba check. Okay. Mo ti lọ defend proposal lójú ẹ̀rí tí mi ò ní kó the appropriate document lọ. Mo kó gbogbo document ó yẹ kí n kó dání. Approval on everything ni mo kó dání. Gbèsè. Hey. Wasted. Time wasted. Ade. Wasted. You see, everything wasted. You see, mo ti rò a lot, and as in, it says money. Look at my face. But the thing is, I realize because irú nǹkan báyìí tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ìtì mú mi láti inú wa láìpẹ́. Mo understand. Ó ti mú èmi náà ní gbogbo àárọ̀ mọ́ àìpẹ́ yìí kó tó di pé mo wá báyìí. Gbogbo orin rẹ̀ ti mú èmi náà láti inú. Bọ̀ nǹkan tí mo kàn fẹ́ kó mọ̀ ni pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí wa. Something is wrong somewhere. Something is wrong which I need láti wo nǹkan tó bá ṣẹlẹ̀ sí wa. This is kind of funny. Ẹ wá gba check wá dé wípé ẹ tún lè ṣe mọ́ àwọn kan làwọn fẹ́ fún. So something is wrong. God, what is all this? This is. Ẹ ṣe jẹ́jẹ́ o. Jọ̀ọ́ ìwọ̀n bá ní ronú mọ́ o. Kò sí tó ń ṣe fún yàn bí tó tún máa ń dá ìsàn sí yàn lára ni. Ìgbà tí gbogbo ń tà ń wí gan-an tó bá wá sẹ́tù tọ́lọ́run bá dá ìkó lọ sí ó ní padà ní rere. Nígbà tó bá wá dé tí kò lọ ìdé ní rere, ìrònú tó ti wà lára. Owó tó dé padà ò mà ní ìwọ mọ̀. Tèmi máa yé mi jọ̀ọ́ máa ronú jọ ọkọ mi. Ṣó ti gbọ́? Ọlọ́run á dúró tì ẹ́, Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. Aya mi, ìwọ náà máa tún bẹ̀. Jọ torí Ọlọ́run. Gbogbo ìgbà tó bá ti rí pé ń ká gúlọ́gúlọ́ ń ronú, ìwọ ni kó má bá mi pè mọ́ra. Kó bá mi máa bá sọ̀rọ̀ o. Ṣó ti yẹ? Torí ọwọ́ tó ti ń fúnyàn tó ń kawó tó pọ̀ báyìí tí ò bá sí ojú dandan kó rò ó. Jọ torí Ọlọ́run. Aya mi, òkú àdúró ti. Mo kún gbìyànjú mọ́ mi kò kàn ń gbọ́ ni máa ń bá sọ̀rọ̀ kò ń gbọ́ ni. Torí Ọlọ́run. Má fún láyè láti ronú bó ti gbé mi. Ọlọ́run á kúkú gbẹ́. Mọ́mí ẹ̀rọ mọ̀. Ìyá mi, ẹ rọra o, ẹ kúrin o, ẹ káàbọ̀. Sórí náà wá. Mọ́mí ẹ̀rọ mọ̀. Àǹtí, kí lọkọ yín ṣe tẹ́ fi ń fìyà jẹ? Abẹ́ màá gbọ́ nǹkan tó ń bá mi sọ lẹ́nu. Ṣé ẹ lè búra fún ìyá ọkọ yín pé ẹ mọ̀ bí ọkọ yín ṣe di ẹ̀dùn arinlẹ̀? Àǹtí ṣé mo mọ̀ yín rí ni? Obi. Má dalé mi rú o. Bó bó ṣe ń pa ọmọ mi lójú ọkọ mi. Ẹ̀dùn arinlẹ̀. Màdé ìlàjú máa máa wọ ọkọ mi á lè dẹ̀dùn arinlẹ̀. Àbọ̀ màá ṣe máa gbọ́ nǹkan tó ń bá mi sọ lẹ́nu. Àbí bẹ́ẹ̀ máa gbọ́ sọ kúrò táà ń sí yìí sọ. Ṣé o mọ̀ yìí? Mọ́mì. Má ẹ wà
ẹ wá bí. Má gbọ́ sọ̀kúsọ tó tọ́ lẹ́nu. Ẹ tí mi ò mọ̀ ló kàn délé sọ pé. Ṣáà ni mo pẹ́ wo bí ọ̀rọ̀ òkèèrè tí ò bá lẹ́kàn wọ́n ní àdín. Aya mi látijọ́ tẹ̀mí ti mọ̀ ẹ́ mo jẹ́rìí ẹ o mo dẹ̀ mọ̀ pé o ò lè ṣe bàjẹ́ torí ńgbà tí ò sí kankan o dúró tọmọ gbàtọ́ lóhun tún ní kí dáadáa dé o tún wà ń bẹ̀ èyí tọmọbìnrin yẹn wá wí ń ta kàyéfì ló jẹ́ ṣó ráwọn ọkọ wa tó ń wò yìí tó ò bá jẹ́ kí wọ́n rí àrídájú pé ń tán sọ ń pa èyí o kò rí bẹ́ẹ̀ kò sí tó lè ṣe mọ́ látìgbà yẹn tó máa mọ̀ ṣe o aya mi ohun tó wà lọ́wọ́ mi kò gbà lọ́wọ́ mi kó fọwọ́ méjèèjì dì mú kó dẹ̀ búra wípé ohun tí ọmọbìnrin yẹn sọ kò rí bẹ́ẹ̀ ló bá tán. Kìdìbò my dear ìwọ náà gbọ́ nǹkan tí mọ́mí sọ náà ṣé ìwọ náà bìlì fún ìwọ náà fẹ́ kí n gbé dání ní ogun mọ́mí ṣé ìlú ti rí lógún lè. You know I've been keeping my calm all the while. Now, tí o bá fẹ́ kí n sọ di wèrè mọ́ ẹ lọ́wọ́, take that thing. Kò dẹ̀ ṣe nǹkan tí mọ́mí ní kò ṣe. Take that thing and kò ṣe nǹkan tí mọ́mí ní pé kò ṣe right away. Mọ́mí, ọmọ iná mi o, take this thing kò ṣe nǹkan tí mọ́mí ní kò ṣe. Ṣé wọ́n ló ní kò ṣe ni? Ó dẹ̀ fèmí àti ẹ̀lẹ́, ó yá gbà. Ìwọ náà ló fà á náà. Òun ló fà á. Lọ́nà wo? Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ kú ìtọ́jú ní gbogbo ìgbà. Ẹ wo oúnjẹ ọmọ ní jàre. Ọlọ́run á tọ́jú yín o. Ọmọ á ṣìkẹ́ yín, ọmọ á tọ́jú yín. Gbogbo ìdáwọ́lé yín á máa yọrí sí rere ni. Bẹ́ẹ̀ bá ti ń báyìí ló máa dún. Lórúkọ Jésù, ayé ò ní rí yín mú o. Ẹ máa lọ rí, ẹ máa bọ̀ rí. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé gan-an ni. Ṣé rí ọpẹ́ tẹ̀ ń bí òun ní òye mi because èmi lè kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ yín náà pé at least ẹ ṣe ẹ kú ìtọ́jú mi láti kékeré ẹ̀yin lọ tell me ẹ̀yin lè ṣùgbọ́n and this is time for you to start reaping from nǹkan tẹ̀ so oúnjẹ ọmọ ilẹ̀ ń jẹ́ dẹ̀ máa jẹ́ pẹ́ lágbára Ọlọ́run. Mọ́mí ẹ jẹ́ n tún ṣèké kan fún yín ṣé ọkọ ọmọ yín ti ń kọ́lé fún yín ṣá very soon yín náà máa di landlady ẹ máa jókòó báyìí ìwọ gbé flower yẹn síbẹ̀ yẹn ìwọ bá mi gbé mi wá ìwọ pé kí n lọ sàn. ọkọ Adéọlá tó bẹ́ẹ̀ máa wá nìyẹn. ọkọ Adéọlá bẹ́ẹ̀ máa wá bẹ́ẹ̀ máa ń lọ nìyẹn ṣé bí ayé ṣe rí nìyẹn kò dá báyìí o. Tuale bàbá ọmọ ẹ fẹ́ ṣe fresh ẹ̀gbọ́n kí ló dé ṣé bẹ́ẹ̀ bá yọ ẹ ti sọ fún wa lélẹ́yìí ó yá ìpọ́n wọn ní gáàsì wọlé kẹ́sì bẹ́ẹ̀ ṣe máa ń ṣe fún wa. kò lè tó yẹn náà kí ló ṣẹlẹ̀ ó dà kí lẹ fẹ́. ẹ kò ṣe ẹ ṣe bẹ́ẹ̀ bá ń ṣe. báwo ni tí ń ṣe jẹ́ kí ló dé. Kí n tiẹ̀ ó ń béèrè tiẹ̀ wá sọ tiẹ̀ ni aláwo mọ́ ó wà lára ẹ̀. ẹ má gbàgbé mi o. abalẹ̀ náà. òkè láwa fún ní bí ẹ̀gbọ́n ó pọ̀. èmi yẹ gbà. ẹ̀mí orí wa ẹ má máa dán lọ ni. ọlọ́run ẹ̀ ní jóná ó pọ̀. ìwọ tiẹ̀ ṣé kàn ṣe pé o ti bá fẹ́ máa lọ máa kó fún boyfriend ṣá. no I trust o fẹ́ sọ fún kó o ti ní boyfriend. no. ìwọ bó ṣe wà. ok mọ́mí ẹ̀ gbọ́. ilé ò ní boyfriend. èmi kẹ̀ mí máa ń pẹ́ o. ṣé mo ti free báyìí. ó tó gbẹ́yẹ. òkè báyìí kúkú lọ wá fún ni ń gbé bó ṣe ń ṣe fún ọ náà a máa fi ọ̀pọ̀ rọ́pò fún ẹni lágbára Ọlọ́run. Mọ́mí jẹ́ mo yẹn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ẹ béèrè location mi tọkọ létí fún yín ó ti rànjú mọ́ mi máa pín yín lórí fóònù. ẹ ṣé ọkọ mi mo dúpẹ́ o ẹ ṣé o. ẹ jẹ́ ká èdè máa lọ níwájú so máa pè yín. láyọ̀ lẹ máa gúnlẹ̀ o ẹ máa rọrẹ́ ẹ má sáré o. ẹ ṣé àyà mi ẹ ṣé o mo dúpẹ́. ṣé nǹkan tó special tí bá lọ ṣubú ńkọ́. I can't see you. Oh, child, má worry.
Open. Do we have a visitor? No and yes. No, torí pé lálejò. And yes, because this is new in the compound and it's for you. Are you serious? Yeah. Thank you, my love. This is beautiful. What back here now? Come on. This one is for me. It's for you, baby. Wow. Are you serious? Is this for me? This is for my baby. You deserve it. Or seat cover to better get. Very, very nice. What you man like? Omo choice me. Yeah. Once again, I'm very, very grateful. Thank you. You're welcome, baby. You deserve I love it. you. Thank you. I love you too. So now my baby now has the new baby. I'll start calling my friends. Hello, Bimpe. Mo ti ní mọ́tò. Ọkọ mi ti ra mọ́tò fún mi. Igara chicken. Ademi. Adiola. Àbí ṣé mo ṣe wọ̀ ni? Adiola. Nínú ilé tèmi àti ẹjọ́ ń gbé. Okay, who is she? Are you okay? You request to she will obey allow me. Don't call me talk now. Is she your sister? Baby, you see, will you explain? You can explain what? Sweet. I'm really disappointed. Baby, come back here now. She'll find the gun. Show that way. That's my wife now. And so? And no rude go. Like, to go one lane. You don't want to buy oh, any culture, any manners, because the mother won't pass for Rudy. Show that way. Sissy, come on. Go. We'll talk later. Baby. Èmi lọ́kọ mi ṣe báyẹn fún. Èmi. Ládùú gbogbo mo ń ṣe fún tó. Ládùú mo máa ń tọ́jú ẹ̀ tó. Ló wá ń yẹ̀yẹ́ mi. Ló ń yẹ̀yẹ́ mi kiri èmi. Màá jẹ́ kó mọ̀ wípé obìnrin ni mí. Obìnrin mi máa jẹ́ obìnrin. Màá jẹ́ fún obìnrin ni mí. Gbogbo ṣe ṣoríire kò ṣẹ̀yìn mi. Màá jẹ́ obìnrin fún. A rí mi wò bí ìrùn. Ṣé bẹ́ẹ̀ mi ni? Torí pé olówó lọ́rọ̀ yẹ kó máa ṣe bí ìwèrè. Owó yẹn ló wá ń gùn. Ó yẹ wá ń gún ẹ wá ń ṣe bálabàla wá ń ṣe bó ṣe wùn ẹ́ ó ń ṣe bó ṣe wùn ẹ́ ó ń ṣe bó ṣe wùn ẹ́ sí mi. Okay, kò sí problem. A máa sọ pé we are born to cheat. We are born to cheat. They are born to cheat. Born to cheat wo? Ṣé equal rights kọ́ lájọ níní? Kó tó bá fi lè mú èmi tí mi ò ṣe ṣìnà. Who are you láti ṣe ṣìnà? Oh, kò sí problem. Kò sí problem. Lójú ọmọ pínísí tí ó tó house help mi. Irú àwọn ọmọ játijàti báyìí àwọn ọmọ rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ sí mi. Okay. What's the problem? Bó ti ṣe tiẹ̀. Bó ti ṣe tiẹ̀. Máa dúró de result èmi náà. Èmi ti rí result tiẹ̀ o. Èmi ló kù báyìí o. Gbà. Sister, kò kí ṣọ̀rọ̀ drinks ló ń ṣe yìí. Ti gbà náà kó fi cool down. Sister, ẹ̀gbọ́n mo ṣe ń feel. Ládùúgbò lọ́bọ̀bọ̀ ẹ̀ tó. Ládùúgbò ìfẹ́ tí mo fi hàn sí tó. Bó ṣe ṣoríire kò ṣẹ̀yìn mi. Tí ẹ̀ sì gbà kó fi calm down náà. Gbà náà. Àbúrò, wà á ní sùúrù ni o. Sùúrù lọ̀rọ̀ ọkùnrin gbà o. Ó mọ̀ pé tọkùnrin bá ti yó tán. Ó máa ń wá bẹ́kùnbẹ́kùn kiri ni o. Àgàgà tó bá ti ní owó tán. Wọ́n máa ń wá obìnrin kan kiri. Tó máa fẹ́ fi máa tọ́jú ara wọn. Wọ́n á tún ní ti ilé pé wọn ò fẹ́ lò yọ. Ó máa ní sùúrù pẹ̀lú ẹ̀ ni o. Sister mi, ṣé mo complain fún kó má lómi bó ṣe fẹ́ ni? Mi ò ní kó má lómi lókùlò náà. Ó wá lọ́wọ́ obìnrin káàkiri ta from one woman to another. Sister mi, ṣé ẹ̀ṣẹ̀ ni kí ọkọ mi lówó lọ́wọ́ ni? Ládùúrú ìyá tí mo bàjẹ́ bó ṣe ṣoríire bó ṣe lówó kò ṣẹ̀yìn mi àǹtí mi. Ó wá jẹ́ pé ìsìn ló wá ń fojú mi ráre kiri. Àwọn ọmọ tí ò tó bá tẹ̀sẹ̀ mi, àwọn ọmọ tí ò tó housemaid mi nílé. Ojú gbá mi tí fún o.
pẹ̀lú gbogbo ẹ̀ náà sùúrù ló gbà o. aláti ṣe mi ló máa ti ṣe ààrẹ kò sí problem. ìbò ti ṣe tì. wà á ní sùúrù ni o dẹ̀ gbọ́dọ̀ mú nǹkan kan kúrò ń bí kó tó kúrò kó ba lè kàn mí dáa torí bínú ṣe ń bí ẹ yìí kò dáa o ṣùgbọ́n kó máa drive lọ lé ni wàá fọkàn ara ẹ balẹ̀ ni jẹ́ ń pe èèyàn tó tún máa ṣàbọ̀ ìgbà tó sọ pé òfin lè báyìí sìn. barman. bàbá ẹnìkan ló júwe ọ̀dọ̀ yín fún mi wọ́n lè sọ fún mi wípé nǹkan tí bá débi ẹ máa ṣe ju bí mo yẹ fẹ́ kẹ́ ṣe bá mi ṣe lọ lórí ọ̀rọ̀ ọkọ mi mo dẹ̀ bá wá. ṣé o rí etílẹ̀ ìta àwọn ọ̀ṣà ẹni júwe rí bí fún ẹ èsì ẹ lọ́nà àwọn ìfífá ìlé mi lọ́wọ́ wọn ṣàṣetì rí èmi náà gẹ̀dẹ̀rẹ̀ ìjọ mo ti ń ṣe n kò ṣàṣetì o èèyàn kò ní sunkún wọnú léyìí kó sunkún jáde ó máa rẹ́rìn jáde ni kò fẹ́ ká ṣe lórí ọ̀rọ̀ ọkọ rẹ̀. ṣé ọkọ mi tá à ń sọ yìí mo nífẹ̀ẹ́ débi pé àjọ jìṣẹ́ jìyà ni kí ló wá di pé ó lówó lọ́wọ́ fún báyìí ó kọ̀ change sí mi ni kò wá mọ́ mi mọ́ bó ṣe ń gbé obìnrin kan láàárọ̀ ló ń gbé kan lọ́sàn-án ló ń gbé kan lálẹ́ tí ẹ bá rí ń bẹ̀ yẹn ń sìn tí ó gbé obìnrin kan sínú mọ́tò tí ẹ bá máa fi pajúdé pé kẹ wọlé kẹ jáde obìnrin mi lè máa bá nu mọ́tò ẹ̀ ó wá ń kó obìnrin kiri ó wá ń kó obìnrin kiri débi pé mo lọ sí ibi iṣẹ́ mo ká obìnrin ní ọ́fíìsì ẹ̀ mi ò lè fẹ́ kí ẹni nígbà ṣe mi ṣe torí nígbà tó ń jìyà kò kó obìnrin kiri o ó ti wá da fún tọ́ǹsì ó ti wá rí pé èmi ń sè mo ti ó ti wá páàkì mi sẹ́gbẹ̀ẹ́ kó ti rí pé mi ò wá òkè mọ̀ ló wá ń kó àwọn obìnrin kiri níta àwọn ọmọ tó dẹ̀ wá ń ta sí kẹrì wọn ò tiẹ̀ rán yín kò sí nǹkan tí wọn lè fi gbọ́kọ́ lọ́kọ́tán èmi kẹrì mi fẹ́ kẹ́ni kọ̀ọ̀kan gbọ́kọ́ mọ́ mi lọ́wọ́ o mi ò fẹ́ kọ́ gbọ́kọ́ mọ́ mi lọ́wọ́ torí mo ti jìṣẹ́ jìyà àsìkò tó yẹ kí n máa gbádùn rè ọkọ mi wà fẹ́ mọ́ mi mo wá ń kó àwọn ọmọ ẹlẹ́sẹ̀ tó tó kiri níta. arábìnrin ifá náà ti sọ ó ní ìwòrì bojú ẹ̀yìn ó túmọ̀ sí pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń bà bọ̀ ọkọ rẹ ò rántí mọ́. ṣe pé fagun parọ́. ifá ti já náà àmọ́ ìgbésẹ̀ sí òfẹ́ ká gbé torí pé kó bá gbé ká tọ̀nà yìí ọ̀nà yà bá tọ̀ ó lè pe kan ṣòro má já sí kó padà yà sí 10 ọlọ́run kẹwàá débẹ̀ ni mo bá fẹ́ ká ṣe gangan mo ra máa ṣe. ẹ ṣe bàbá ó tó gẹ́ alùbàtà kò kì í dárin ṣe rí owó tó wà lọ́wọ́ ẹ tó fi ń ṣe bó ṣe òun yẹn tó fi ń kóbìnrin kiri yẹn mo fẹ́ kó yẹn kó parẹ́ mọ́ lọ́wọ́ lójijì tí wọ́n yẹn bá ti parẹ́ mọ́ lọ́wọ́ tí òrówó ṣe ṣìnà mọ́ tí òrówó ṣe bálabàlá tó ń ṣe kiri mọ́ á lè ráyè tèmi á rójú tèmi màá máa rójú ẹ̀ lẹ́ẹ̀lé. arábìnrin mo fẹ́ rí pé ká sọ ọkọ rẹ délé àná. bẹ́ẹ̀ni. obìnrin ṣòro dáadáa torí wọn ń sọ yìí ká bá ṣe tán á padà kan ẹran. bàbá nǹkan tí mo fẹ́ nìyẹn. tó mọ̀ pé ènìyàn padà dá kẹ́nu ì ti ń jẹran kó padà máa jẹgun tàbí ara ẹ̀ ti ń wọṣọ kó padà wà kìsà. bàbá nǹkan tí mo fẹ́ nìyẹn torí pé wọ́n ti júwe ọ̀dọ̀ yín fún wọn sọ pé tí n bá débi nǹkan tí bá débi ẹ máa bá mi ṣe òun ló jẹ́ kí n wá ẹ bá mi ṣe bàbá. mo fẹ́ yẹn ifá ṣe kò ní yẹ torí kì í ṣe kì í yẹ o kì í ṣe o kì í yẹ o òun ibà fàṣetì ilẹ̀ ni ó gbé o. àmọ́ máa ná ẹ lọ́wọ́. bàbá kò sí ẹtẹ́lí kí n ná tí mi ò ní ná. wà á ná. kò sí ẹtẹ́lí kí n kó wá tí mi ò ní kólẹ̀. wà á ná. kẹ́hìn ṣáà ti bá mi ṣe kí n ti rí pé ó ti jẹ́. Búkì ìwọ ẹlẹ́dàá mi ò mo gbé ìkà ni ẹ obìnrin tó fi ṣépè fóbìnrin ni ẹ níbo ló ti wá kí ló dé kí ni mo ṣe fún ẹ ká tiẹ̀ lọ́mọ mi ṣe ẹ́ ó lè wo tèmi mọ́ lára irú ẹ̀ṣẹ̀ wo lọ́mọ mi ìbáṣẹ̀ tó fi ròyìn pé ibi tó ti lè gbẹ̀san ni pé kò gbàjẹ́ lẹ́nu ẹ̀ owó tó ti ń ka owó kó bẹ̀rẹ̀ sí ní fọwọ́ nura kó máa tọrọ jẹ Búkì ìkà ni ẹ ó kì í ṣe kùrè ẹni bì ni ẹ ẹni bá rí ẹ tí ò sà sòbí á ti já onítọ̀hún irú yìí pọ̀ ń ta ẹ wá ba yí ọkọ jẹ́ tán ẹ wá máa sọ pé ń bá fara ṣe káyé má bàa fura sí yín torí owó jíjẹ ẹ máa ṣẹṣẹ bí ẹsẹ̀ àti ọ̀rọ̀ kiri ẹ máa bá wà kísà torí owó òṣì. màámi tí ẹ bá fẹ́ kí òkú méjì sùn bíbá ilé ni ẹ sọ fún ibi tó ti ṣe tí solution máa ti dé sí life mi ẹ ètè blọba sọkó mú adébẹ torí bí ṣe wà yìí màámi inú ń bí mi gan ìwọ Búkì ìwọ tí mo ṣe nífẹ̀ẹ́ tó àṣẹ lóòótọ́ ni pé tí ikú lè bá pani tòdí ò lè pani ìwọ ok. wo bí Búkì wojú mi dáadáa àti ẹni tá ẹ gbéṣẹ́ rán àtẹni tó mú ẹ lọ àti wọ ẹni bá mú àti dé olùnàgún ló máa mú àti lọ ẹ̀wọ̀n ibi tẹ́ ẹ fi pamọ́ sí tó bá jẹ́ pé
bọ́ sínú omi ni wàá lọ wọ inú omi wàá swim wọ ibẹ̀ wàá lọ wù jáde tó bá jẹ́ pé rí mọ́lẹ̀ ni kẹ́ tètè mọ́ bẹ́ẹ̀ ṣe máa mú mi lọ síbẹ̀ báyìí nísinsìnyí wo sórí tí mo ṣe yìí tí kì í bá ṣe wípé èmi náà lu ọgbọ́n àgbà sórí ọmọbìnrin tó sọ̀rọ̀ níta yẹn tí ò bá rí kò ní sọ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí ní tó bá rí tẹ́ni ò bá yẹrẹ ẹ̀ wò ó ṣe tó fẹ́ kẹ́rù bọ kòtò ni wo èmi náà dàbí ọgbọ́n ni sórí igbá tó ń wò yìí ọ̀dọ̀ iye iléèwé ọmọ tó wà ní ìsàlẹ̀ ń bẹ̀ yẹn ni mo ti lọ ra igbá mo dẹ̀ bọ́ sọ́dọ̀ télọ̀ àwọn aṣọ tán fi ń ṣe lining èyí tó jẹ́ pupa bẹ̀ mo yá aṣọ mọ́ lára ni mo gbé wálé bí bẹ́ẹ̀ kọ́ mo mọ̀ pé ò ní jẹ́wọ́ èmi ò ń ṣológun mi ò ń tọ́jú bọlé kiri ẹ ti kékeré bẹ̀rẹ̀ sí ní tọ́jú bọlé torí pé ó fẹ́ ba yí ọkọ jẹ́ kó má bàa níyàwó mi ilé ó lè ṣìkà wọ́n bí mo dídú báyìí kó ga sókè mo ní kó dìde dúró ìwọ ọba ta yí ọmọ mi jẹ́ dẹ́gbẹ́ sókè ibi tó ti lọ ṣiṣẹ́ ibi ojú ìta mo ló yá bẹ̀ mo ló yá bí tẹ̀ ti ṣe wèrè ó yá ìgbó lọ kú. obìnrin yìí dáhùn náà. èyí ọkọ mi náà ń ṣe. mo bọ̀ kí n máa jẹun lọ náà. kí n máa jẹun lọ. kí n máa jẹun láì sómi àbí ṣé mo ti jẹun bẹ́ẹ̀ lójú ẹ rí láì romi lẹ́kìn dẹ̀ máa jẹun àbí. ọ̀ní máa bá yín gbómi wá bóyá kẹ̀tẹ̀ sì jẹun tán máa bá yín gbómi wá sìn. lọ gbómi wá jàre kí n jẹun ṣé mo ti jẹun bẹ́ẹ̀ rí lójú ẹ láì romi àbí. Come on, go and get me water. Ẹ̀yin náà lè complain pé bí n pa yín mò ń bọ̀. Ebi ò pa mí. Ayé máa jẹun láì rí ìlú nonsense. A gbọ́dọ̀ má jẹ. Sani. Oúnjẹ yóò ṣe oúnjẹ tó lè jẹ. Ẹnìtàn, orí ẹ burú ṣá. Wá tó bá ń ṣe jákujàku ẹ káàkiri, má gbé débi o. Ṣé oúnjẹ tí ìyàwó mi ṣe lẹ̀ fún mi ló ní pé kí n má jẹ? Kí ni gbogbo rọ́bìṣì ẹ̀ ń sìn? Kí ló ń ṣe? À ń gbòòrò máa di lọ́wọ́ ó ní wọ́n jẹ́ kóun lákìtàn lọ́jẹ̀. ẹ̀jẹ̀ wèrè wo nìyẹn ta nìyẹn Ẹnìtàn jọ kí ló fẹ́ kí ló ń wá sáré obìnrin ń bìbà wọ́ sórí gbogbo wèrè tó ń ṣe nínú ìlú yìí tó bá gbé dé ọ̀dọ̀ tèmi màá bínú sí ẹ gan kó jẹ́ kí orí ẹ kó pé èwo ni wèrè gan náà mo ṣe oúnjẹ lẹ̀ fún ọkọ mi ó lè sọ fún pé kó má jẹ jọ ṣé tí ẹni kó jẹ ni. ṣùgbọ́n ló nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ló tó ìfẹ́ pa. èmi fẹ́ pa ọkọ mi ṣé o mọ nǹkan tó ń sọ ṣá. lọ jẹ́ ní oúnjẹ yẹn. jọ kí ló rí nínú ilé ọkọ mi wàá máa pàṣẹ fún wa pé kí oúnjẹ tí mo sè kí kọ́kọ́ máa jẹ́ kọ́kọ́ mi tó jẹ́ jọ kí ló kún ẹ̀. wo ń tiẹ̀ májèlé wà ní oúnjẹ tó gbélé fún. ọ̀fọ̀ tí. no honey no gate no problem. jojojo ṣó fẹ́ darin mi àtẹrù ni mo ṣó jẹ fún ọ ní kí wọ́n máa jẹ́nu ẹ̀ orí pé olórí burúkú ni. ṣé orí bó ṣe wà olórí burúkú ni bó ṣe ń ṣe kébékébé ẹ̀ káàkiri nìyẹn torí ẹ̀ mo ṣe fi kàn lẹ́ẹ̀kan àwọn ọ̀ní láàrin mi àti ẹ gẹ́gẹ́ bí ìfẹ́ ta ní síra wa ìwọ náà bó jẹ́ spoon kan wá gbé kó jẹ. ọ̀ní ìwọ fún ara ẹ ti ń fọ́ tó bá dẹ̀ fọ́ ó máa padà fọ́kọ̀ ni tó bá dẹ̀ wà fọ́kọ̀ ó máa ṣáré. bó jẹ ẹja lásán ṣé o kàn lè mú kó jẹ. nínú náà ni ó ní jẹ oúnjẹ tí ń nìkan ni. so omi ìdè ò lè jẹ oúnjẹ yìí ò lè jẹ oúnjẹ yìí lónà kí ni mo ṣe fún ẹ tó fẹ́ pa mí so that means pé true ló ti fi májèlé sínú oúnjẹ yìí kí ni mo ṣe fún ẹ. mi ni pé ọkọ ò lè jẹ inú ẹ ò lè jẹ inú ẹ. ọkọ mi ò ní má jẹ́ kí n jẹ máa tóbi jù báyìí lọ má jẹ́ kí n jẹ mọ́. mo ní bolódà nínú ọ̀rùn tó ràn yìí yóò dẹ̀ ṣe ń jáde bó lẹ́ ń lọ. ẹ̀ṣẹ̀ ni pé kí n fẹ́ jáde sómi gbọ́dọ̀ jáde. o lè dúró lẹ̀ ṣẹ́ ni kò dúró lé. ọ̀fọ́ ni o tó yẹ pé tí n bá dúró lé owó lè máa béèrè gbẹ́lẹ́ máa rántí pé fẹ́ ra àwọn kankan láti ìgbà tí mo ti jókòó lé mo máa ń tó ti gbà lọ́wọ́ mi lónìí. olórí ẹbí nìyẹn ó ti dandan kó o sùn kan tábà ṣáà ní wàá ṣàrà sílé. bọ̀wọ̀ ká ní pé mi ò sí nílé o
wàá rà. máa rà àmọ́ wàá tún dé bá náà ni. ẹ jẹ́ kí n excuse ẹ jẹ́ kí n máa lọ. ìwọ ọmọ lórí burúkú yìí. ẹ má wọrí ẹ kí n lọ. ẹni ìtàn ayé ẹ ti bàjẹ́ lẹ́ni o ayé ẹ ti bàjẹ́ lẹ́ni. madam kílá ìjà rẹ kẹ́kẹ́ ṣe. ẹ wo ẹni sọ̀rọ̀ ìjọba mi pé mo yín jáde ọmọ lórí burúkú tẹ bíbí. ẹ bá mi bímọ lórí burúkú kí lè fẹ́ gbọ̀ngàn kí ló ṣe fún yín. ẹ bá mi pé ló ṣì ẹ jáde ó ṣe ló ṣì. gbọ́ kí tó ń bá sọ̀rọ̀ àgbàlagbà ní sí ẹ ẹni ọmọ ẹ ló tún gbé ṣépè báwo ló ṣe máa expect kó máa wù ẹ kó máa fọmọ ẹ ṣépè yàtọ̀ sí èmi dẹ̀ tún dúró kí ni ẹni ìtàn ṣe fún ẹ tó fi sọ pé ó fẹ́ rí. ẹ ṣe mọ̀ pé láti ìgbà tí mo ti mọ ẹ̀yin ẹni àpọ́nlé ní lọ́wọ́ mi so ẹ má jẹ́ ń wọ́ yín o. mi ò béèrè ẹjọ́ yẹn lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ rí ọmọ mi fún dẹ́sán. ó dáa ẹ bá mi pé wèrè ọmọ tẹbí ẹni kó bọ́ síta ó lé mi kó lé ọkọ ẹni tó lé mi kó lé ọkọ òun kò ní gbé lé ọkọ lágbára Ọlọ́run. lé ọkọ tí mo sọ pa ẹni tán nìyẹn. ṣé o ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ náà. ṣé mo ní láti kó ló sọ yìí ó ló ti léwu kó lé ọkọ. bọ́tọ̀ mu ẹ̀ náà bọ́tọ̀ ẹnu ọmọ ẹ̀ náà. ó lé ń lé ọkọ. bẹ́ẹ̀ ni mo sọ ó lé mi lé ọkọ òun kò ní gbé lé ọkọ. kí lọ́mọ tèmi fẹ́ fọkọ tiẹ̀ ṣe. mo ti gbọ́ mo ti gbọ́. ẹ bá mi pè é. ẹni tán. ìwọ lẹ́yìn olórí burúkú ẹ wọ́n ti lọ́ mú ẹ ayé ẹ ti bàjẹ́ lẹ́yìn. ẹni tán láàrin èmi àti ẹ kí ló pa ìwọ àti ọkọ arábìnrin pọ̀ níbi pé tó o bá débi tí ọkọ ẹ ń lé nílé tó dáa. dáàdì ń gbọ́ ṣé mo gbọ́ ọkọ ẹ̀ ni àbí mo gbàlẹ̀ dáàdì mọ́mì eléyìí ò máa sínú obìnrin tó fi ń ṣépè fún obìnrin lélẹ̀ ó fògùn sínú oúnjẹ fún ọkọ ẹ̀ mo dẹ̀ ní kọ́kọ́ ẹ̀ má jẹ́. ẹgbẹ́ ìyá wa ẹ fẹ́ pọkọ yín. ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run ẹ gbé kọ́ níbi tẹ́dé yẹn èmi mú lọ́kọ́ mi kan tó bá dẹ̀ wù mí ni mo lè fọ́kọ́ mi ṣe. olóṣì nìyí pọkànpọkàn kí ló lè ṣe fẹ́ tó lè pọ́kọ ẹ o fi poison sínú oúnjẹ fọ́kọ ọmọ tèmi dẹ̀ níbẹ̀ ó dẹ̀ save ọkọ ẹ olófin di problem fún àbí. pọkànpọkàn ni ẹ. ayé ẹ ti ta bó ṣe wà yìí sórí nínú ìlú yìí láàrin èmi àti ẹ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹnìkan. máa fi ẹ lákàlàkà. pọkànpọkàn ni wish lórí wish yẹn. ẹ má bínú madam Ọlọ́run á ṣọ̀nà yín dáadáa. ẹ sọ̀rọ̀ tí ò dọ̀járe. Ọlọ́run á ṣe ètò dáa fún. wọ́n mọ̀ ń padà bọ̀ fún ẹ sórí ìyá àti bàbá ẹ̀ àwọn méjì máa pa wọn dànù. má bọ̀ mi wọlé wá àádùn ẹ̀bí kò kú ní má bọ̀ sọ́dọ̀ kadà ni. fílẹ̀ kọ́ bàbá tiẹ̀ lọ ó ti wà lára ẹ̀ tẹ́lẹ̀. máa sọ́dọ̀ kadà ń sìn. wíìsì olóṣù. má wọrí mo ń padà bọ̀ fún ẹ ìwọ ọgbẹ́ wà mọ̀. àbí kì í sọ́dọ̀ kadà ni. àádùn ẹ̀ pa. mo bẹ̀ bí kì í sọ́dọ̀ kadà ni. káre bẹ́ẹ̀ ni àbí ká sọ́dọ̀ wúwẹ́. kí ló ṣẹlẹ̀. torí ètò òun ṣe lọ́rọ̀ ọmọ ẹjọ́ kí ni tiẹ̀ lọ́rọ̀ ọkọ lọ́kọ. saviour ló jẹ́ fún. mọ́mì àbí ẹ máa ṣe kíni ẹ̀ fún dájú. irú fi ohun tí ẹ wọ́n wà òkè tí ọkọ lòun fílẹ̀ ní solúlé. ó lọ ṣubú iṣẹ́. àwọn méjèèjì ọkàn náà ni wọn. ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ bàbá ṣe là ṣe pé ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé wa bàbá ṣe là ṣe pé ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ bàbá ṣe là ṣe pé bàbá ṣe là ṣe pé ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé wa bàbá ṣe là ṣe pé. Wow, inú mi dùn, inú mi dùn. Let's go. Yeah, let's make it toast. What? It toast, inú mi dùn gan. Inú mi dùn gidigidi ní orí ọ̀rẹ́. Inú ọ̀rẹ́ so inú mi fi dùn. Mo understand. Sorry, during the storm, I thought everything has ended. Yeah, like tó bá tẹ ilé ever sọ fún mi pé mo tún lè rí millions mọ́ láyé mi tíbi pé a máa tún wá gbaru contract tún wá wọ́ọ̀tì owó millions ọ̀rẹ́ wa sọ fún mi. It's a miracle. Yeah, sori ẹni ní gbogbo nǹkan ọ̀pọ̀ náà làwọn máa dá lágbára lọ́rùn. I understand it. I understand where you're coming from. Tó bá sọ wípé o expect pé a tún lè gbàrú contract lẹ́gbọ̀n then sórí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ èèyàn tí wọnú ayé ẹni tí gbogbo ẹ bẹ̀rẹ̀ sí ń dá tí gbogbo bẹ̀rẹ̀ sí ń kán sí i táyé èèyàn bẹ̀rẹ̀ sí ń dùn ṣé báwọn kan náà dé lọ́dà gbogbo ẹ̀rù tí gbogbo ẹ polúkú ṣe so my wife fortune gidi ni ẹ fún wa
a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé òun wọnú ayé ọ̀rẹ́ mi. Ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run. Ọlọ́run ló lọ pẹ́ lọ́dún. Ọlọ́run ló lọ pẹ́. Wà á bí ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà. Yes, seriously. I'm so happy. I'm so happy. Like, this is like the best moment of my life. Really? Sorry, I'm sick. Yeah. Hello, mommy. Yeah, man. Yeah, I like that. You know, come out with it. I do prefer long. Hello, mommy. Mo ní good news for you. Mo ní pé kí n sọ fún yín pé Ọlọ́run ti ṣe ìyanu. Àdúrà wa ti ń gbà. Nǹkan ti bẹ̀rẹ̀ sí ní change fún mi. As a matter of fact, ẹ̀rọ àwọn nǹkan tí ó sọnù lọ́wọ́ mi yẹn, Ọlọ́run ti ń dá padà fún mi ní ìlọ́po. So máa ṣe kí iṣẹ́ mi ṣe fún mi. Àmín. And there is another good news tí mo tún fẹ́ sọ fún yín. It's about my wife. No, àìrọ̀ òkú kíkẹ́. Ọlọ́run ní jẹ́ yẹn tí ó ti borí burúkú lọ, ó ti kó ṣì kó bànújẹ́ ayé mi tí kò bẹ̀ lọ. You're my new baby. Good of ma. It's a phone. Okay, you know what? Talk to my mom. Hello, mommy. Yes, ma. Fine, ma. Rárá o, mommy, mo máa ń béèrè yín. Yes. Ó ní kó máa mú mi wá sọ́dọ̀ yín very soon. All right, ma. Ẹ ṣé, ma. Okay, ma. Mommy. Àmín, mommy. Àmín. Mi ò gbọ́ bọ̀ tí àdúrà ńlá ni. Àmín, ma. Ẹ ṣé, ma. Wọ́n ti máa ṣe dáadáa. Owó ṣe kókó náà, owó ṣe pàtàkì. Ìrìn náà sówó everybody ń wá kiri. It's not making sense. Ọ̀rọ̀ owó làwọn. Ọmọ yìí náà ṣá ẹja ńlá lọmọ ìlú ìga. Wow. Àṣírí ọmọ àǹtí mi. Ọmọ ẹnu ọ̀tọ̀ 100 ajé. Ọmọ òun lẹ ń sọ. Wọ́n mọ̀ dáadáa nínú ìlú yìí. Èmèrè lọ́mọ yẹn. Gbogbo ẹnu ẹ̀sùn tó èmèrè wo á kò má dá kéèyàn já o. Ṣé wá òkè gbogbo wèrè tó dé sẹ́rìn ẹ̀lẹ́fọ́ fún àbí jẹ́ ká mú sọ́wọ́ ń gbòòrò. A máa fọwọ́ já gbogbo wèrè tó dé sẹ́rìn a máa fọwọ́ já dànù ni. Ọmọ ìyá mi ò jẹ́ mọ̀ pé mo rí sí pẹ̀lú nǹkan tó ń sọ ṣá. Àbó máa rán wọn lé. Ọmọ mo fọ́ o. Ó máa yẹ kó ọmọ ẹgbẹ́ kan tiẹ̀ lọ ra owó ẹyọ wèrè kan lọ́gbọ̀ alágbó ọmọ tó kọ̀ lọ fi ń bùgà sí wa. Ọgbẹ́ni ó pọ̀ fà á lè fọlẹ̀ tún kọ wò náà ó ṣáà sọ̀rùn. Tọ́dẹ̀ tún ní o. Tọ́dẹ̀ tún ní o. A lè máa ṣe kí ní ẹ̀fọ́ náà. Ká má parọ́ ká má jalè. Ọmọ ẹ̀ dà ó dà. Bọ̀ ẹ̀yin bọ́ ẹ̀sẹ̀ mọ́kọ́. Ẹ̀fọ́ ọmọ ẹ̀ lẹ̀ fún ẹ̀jẹ̀ ìwòṣẹ́ àbí báwo. Olórí burúkú ni ẹni. Apá ẹni yóò mọ̀ pé lélẹ́yìí. Dúró. Ṣé wọ́n tẹ̀wá tó kù lọ́dà ni? Wọ́n tẹ̀wá lọ́dà ni kí wọ́n lọ wọṣẹ́. Wọ́n là kún ẹ lórí rí àgọ́. Àjọmọ̀ kúrò ẹ̀ wà lábíà mi o. Àjọ máa jẹ́ fi bẹ́ẹ̀ lẹ̀ kó lọ́mọ tí máa gbé fún ẹ. Ṣé olórí burúkú ni ẹni? Mo náà bá ń dàgé jù. Ẹ ká fọ̀rọ̀ ẹ̀ mọ́tí. Wà àyèdè wà sójú ẹ fọ́ sórí wa ṣàkéré lójú ẹ ṣé ojú dùn ẹ sórí náà ṣé ó dá ẹ mọ́ ni. Jọ̀ọ́ má bínú. Bọ̀ mo sún fún yẹn ilẹ̀ tí wàá bá mi bí tí mo dúró sí. Ẹ gbà mí ṣé ká máa fọ́ fún gbogbo mọ́kèlé tó dè mọ́rùn yìí. Tàbá fọ́ nǹkan. A ti fọ́ nǹkan. Tàbá fọ́ kọ̀ọ̀pù. A ti ṣayé ìlú kàyé. Ẹ ti bọ́ ọmọ ìròjọ́ jù. Ọmọ ṣẹ̀yìn ló kọ́ pé kọ́ lọ pọ́n báyìí ló kọ́ lọ pọ́n yìí. Mo fẹ́ fọ́lẹ̀ tún kọ òwe mbẹ́ símọ̀ gàrí ń dé mi kò kí ló kàn mí kémi ráyè ní àyèwádà. Ẹ já wọnú àwọn eléyìí. Mo ṣe mọ̀ pé jẹ́jẹ́ ni wàhálà máa ń dúró tẹ máa ń tọ̀. Jẹ́jẹ́ mi ni mo dúró ẹ̀yin lẹ wá bá mi o. Kò lè ní tàbí ṣé wọ́n ní wàhálà.
àṣẹ ìtì ẹ̀ jù báyìí lọ lẹ́yìn yìí ẹ̀yin kìíní burúkú yìí ṣé ẹrù tí ẹ bà yín rárá ni wéwèlé náà. Wàhálà ti wà ó. Wàhálà mi ti bá o. Ẹni ìtàn ni o. Ẹni ìtàn ni bẹ́ẹ̀ ni sà. Kí ló ṣe? Ẹni ìtàn àwọn èmi àtàwọn guys wa bá ṣe ń lọ báyìí bóyá double cross wa nìyẹn tó bá lọ wà lóògùn àwọn méjì báyìí wọ́n ti ṣubú bóyá wọ́n kú ni o àmọ́. Kí ló pè yín àti ẹ̀? Àti ẹ̀ mọ̀. Ẹni ìtàn nílùú yìí sọmọ ìfẹ́ fọ́ọ̀lù mọ́ mi lórí ni. Ọmọ tá a ṣe ìwọ lọ sílé àwọn òbí rẹ̀ ni mo ní kọ́ pàdé ń bọ̀dọ̀ àwọn ọmọ náà. Àwọn àlẹ́ yìí báyìí ọ̀dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn báyìí lọ́wọ́. Èmi àti alọ̀bẹ̀ bàbá àti ìyá ẹ̀ ní kọ́ bá wa ń bẹ̀. Ó yá sáré lọ yá lọ ó fẹ́ fọ́ọ̀lù mọ́ mi lórí ni. Irú ọmọ jáfùkà fún wọn nílé ọlọ́run lórí àwọn bàbá. Mo tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín ẹni torí ọlọ́run kí ló ṣẹlẹ̀ àwọn tó wà nílẹ̀ yìí. Dákun ẹni ìtàn ọbàjọ jẹbùrẹ́ fi àwọn arákùnrin ilẹ̀ tí ìbá ṣe pé àwọn náà wọ́n sá gbogbo táwọn ìkọlà bá máa wí. Dákun gbogbo ìkókó ni ògo ìlú ìlọ́la. Dákun jẹbùrẹ́ bá dá wọn lẹ̀. Balẹ̀ ṣọ́sàn nǹkan tó ṣe fún yín. Wọ́n sọ wọ́n ní bẹ́ẹ̀ ṣe pàdé ní bó ti yọ̀gbà dí àbí nǹkan kan bó ti bẹ̀rẹ̀ sí kó bu wọn ní. Èmi ẹgbọ́n nǹkan tí mo ṣe fún yín ẹ sọ̀rọ̀. Ẹ gbọ́. Ṣé ẹ lè sọ̀rọ̀ ni. Ẹ̀yin ọmọ yìí ṣe lẹ wá parọ́ fún mi tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ bá débù rẹ̀ bá ń dáríjì wọn. Balẹ̀ ṣeré àwọn tẹ́ ń wò yìí ìyà ẹ̀ṣẹ̀ wọn ló ń jẹ nítorí pé wọ́n fẹ́ fi tipá bá mi lò pọ̀ ibi tó máa jẹrà sí lọ́wọ́ yìí o. Má ṣe bẹ́ẹ̀ ẹ bá ń bẹ̀ ẹ́. Ọkọ mi jọ má ṣe bẹ́ẹ̀ má sọ mí lẹ́nu nínú ìlú ṣàánú fún mi ọkọ mi jọ. Ẹjọ́ láìyá mi tí ó bá ń ṣe pé. Ẹ tètè lé wọn mú bó ṣe wà yẹn kò síbi tí ó lè já sí o. Ẹ lé wọn. Bàbá ẹni tán ṣé ibi ṣe máa wò mí ìran rí ni bẹ́ẹ̀ ní sàn kankan sọ̀rọ̀ ọmọ yìí ẹ má má jẹ́ kó sọ wá lórúkọ tí bàbá àti ìyá ò sọ wá. Ó mà ti ń sún ẹni. Ìyẹn nìtàn ibi tí o bá ọ̀rọ̀ ọmọ ẹ dé ibẹ̀ ló dé ó lè sú ọ lọ́mọ tó jẹ́ pé ta bá ń bá sọ̀rọ̀ ò ní jẹ́ ká sọ̀rọ̀ tó bá mẹjọ́ ìwà báyìí ìwọ náà wá gbáwájú gbẹ̀yìn ọ̀rọ̀ tí ò kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ ó ti wá dé sọ lẹ́nu fún wa. Ká má burú ká má jalè lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ̀rọ̀ náà máa ń nítumọ̀. Lórí ọ̀rọ̀ lọ́rọ̀ ìwọ sọ̀rọ̀ tí yóò sọ ẹni tó fẹ́ bú mi tó gbèjà mi sọ ẹni tó ń bá ẹja tó bá ẹja ìta ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí ò kàn lọ́wọ́ kàn lẹ́sẹ̀. Ọmọbìnrin ò lè change o lè change o gbogbo tó ń sọ yẹn gan ṣe ló máa encourage láti máa ṣe gbogbo nǹkan tó sì ń ṣe yẹn. Ṣé àkílẹ̀ fẹ́ ṣe sí i? Nǹkan lè ṣe sí wa but mo need support ẹ ní ó jẹ́ kí n ti gbégbèsè yẹn látọjọ́ yìí. Thank God pé o ti wá ìwọ náà o ti ń sú ẹ báyìí nísìn bó ṣe wá sú ẹ nísìn mo mọ̀ pé tí n bá gbégbèsè yẹn sí o máa support mi bí gbogbo wọn ràn ẹ kó kúrò lára ẹ. Kí wàá nìkan náà? O máa kúrò tí n bá ṣẹ̀ṣẹ̀ jáde lọ tí n bá dé ni mo á ṣàlàyé yẹn fún ẹ o. ẹ̀fà mi tí ẹ̀ mọ́ tẹ̀sí lè fẹ́ sọ̀rọ̀ owó àtọmọ ẹ̀ rárá ó lóhun níbo ló ti rí nǹkan tó ń sọ mọ́rùn mi ò wá láti ilé oníṣègùn ìwọ ìyá mi ò fẹ́ láti ilé ọlọ́yà kí ló dé tó mú mi dẹ̀ wá sọ̀rọ̀ ẹ̀dín nǹkan mi. Èmi náà béèrè lọ́wọ́ ẹ̀ ó ní fashion ni
ó ní ṣe mọ̀ pé òun láì culture lóòótọ́ dẹ̀ ni láti kékeré nígbà ìta bá mu lọ sí bábí tí bá máa ṣe àwọn owó ẹyọ ṣàkíní kan máa so gbogbo ẹ̀ papọ̀ bóun láì culture so pé fashion ni fún òun ó tó sọ fún mi nìyẹn. sọ ọmọ ẹ nìkan lọmọ tó dẹ̀ wà ní ayé because èmi ò rẹ́ lómi tó tún lò lẹ́yìn òun nìkan nínú ìlú wa ọmọbìnrin ìwé defend it perfectly anyway máa wọlé màá gbé gbèsè. gbèsè o olùkọ́ kọ́ mọ bí wọ́n á jọ bí ni o ẹ bá ń gbé gbèsè o. iye ẹni tán ọmọ ẹ. iye ẹni tán ọmọ ẹ. mọ̀mí èyí ẹlẹ́dọ̀jú yín lè yìí iye ẹni tán mo ti fẹ́ béèrè kankan lọ́wọ́ yín ṣé nǹkan kan wà tí mò ń ṣe tí ò dùn mọ́ yín nínú àbí nǹkan kan wà tí mo ti ṣe tó bá yín nínú jẹ́. inú mi dùn bí wo ló fẹ́ gbọ́rọ̀ kí n má pòrò fún un ó pọ̀ jaburata. ó wà o bẹ́ẹ̀ ni mo kàn ń ṣẹ́nu kù ni kó má dà pé mi fúnra mi ni mò ń ta ọmọ mi síta kí ló dé kí la ṣe fún ẹ ṣé wọ́n fi ṣe ẹ ni ṣé ìwọ nìkan ló wà ní gbogbo àdúgbò yìí tó fi ní jẹ́ ká retí gbọ́n tó fi fẹ́ sọ èmi àti bàbá ẹ̀ ní orúkọ tí èèyàn kankan sọ wá rí àwí tán ó wá gbé kinní kan sọ́run bíi gbé kúdè mi ń ṣe oníṣègùn mi ń ṣe lọ́ṣun bàbá òun ṣe oníṣègùn kò ń ṣe lọ́ya gbọ́dọ̀ tí gbé kúdè tó gbé sọ́run. ìyẹn nìtàn ṣé lè lẹ́yìn pé ń gbé kúdè ó yẹ kẹ́ mọ̀ pé mi like anything that has to do with culture mo kàn like ní iyì nìkan tó jẹ́ ń ṣe kí n mo ra gan ni. culture ti yẹ ni. ẹ nà ó eric harris níbẹ̀ ni. tí yẹn bá jẹ́ culture ti yẹ ká wá gbé sẹ́gbẹ̀ jọ. ẹ wọ́n ní tí láti fọ̀nà dá sí nǹkan ní nǹkan wà á lóun ò fẹ́ràn ilé lọ́wọ́ wà á máa dá sí ìdí òpin wà á dá sí. kí ló kù ẹ̀ ń bẹ́ẹ̀ kí n ti sí ẹ wà á fi my 2 lẹ̀ wà á lọ sí my 8 wà á lọ dẹ́jọ́ wà á fi my 10 lẹ̀ wà á lọ my 12 wà á lọ dájọ́ òtún kò sí bíbi tí bàbá àti ìyá ẹ gbé ẹ sí o kàn ń rìn kiri o kàn ń sọ wá lẹ́nu kiri kí ló ṣẹlẹ̀. ẹni mò ń sọ yín lẹ́nu ṣé mọ̀ pé iṣẹ́ tí ọlọ́run yàn fún olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ tọ́lọ́run fi rán èmi nìyẹn ṣó ti yé yín yẹn nìtàn oore lèmi ṣe mi ṣàṣebi. pẹ̀lẹ́ ọ̀rẹ́ bíi jésù ẹnìkan aṣọ́re ta ló rún ẹ lóore ṣe ta ni. jẹ́ wá gbà o wá gbọ́ mi o tó bá ní òní dẹ́ ní dín nǹkan tó ń ṣe yìí ṣoré mi àti bàbá ẹ̀ àmọ̀ kan tá máa ṣe dáwàdá. mọ́mì mo rí pé èèyàn àti dáadé fi máa gbé àwọn ìgbésẹ̀ kan ẹ má tu iṣu désàlẹ̀ kòkò ṣó ti yé yín kí túlétúlé yín kó má tọ́ bòkù lójú mọ́mì tí ẹ bá dẹ́yìn lẹ́yìn mi ṣé ẹ rí ẹ má wádìí mi o ẹ má wádìí mi rárá àìjẹ́ bẹ́ẹ̀ ikú máa pọ̀. ó ti bẹ̀rẹ̀ ẹni ò ní rí kú kankan o ò ní rí kú bàbá ẹ̀ ò ní rí kú ẹlẹ́nu òfò ó tún ti dé. irú ọmọ wo lélẹ̀ ṣé kò ṣe pé mo ṣe ọmọ mi lọ sí báyìí ibo mo ti rí ọmọdé yìí ẹlẹ́nu oró. Àlàbí Abọ́lájí ọ̀rẹ́ mi ó kúkú mọ̀ pé ọ̀rẹ́ mi ló lè ní rẹ̀ bẹ́ẹ̀ tipẹ́ mo sì nífẹ̀ẹ́ kan tọ́nà fún ọ nítorí ibò tó ọ̀rọ̀ bá délẹ̀ ó yẹ ká bára wa sọ̀rọ̀ ó mọ̀ pé mo mu oògùn dáadáa ó mọ̀ pé mo èmi lò bójú lóògùn sọ máa jẹ́ nǹkó dáadáa torí rẹ̀ ló ṣe tọ̀ mí wá ṣébí bá fún ọ lámọ̀ràn ó gbà kí ló ṣe mí lórí ọ̀rọ̀ ọmọ rẹ tó ní àyẹ̀wò yìí ó sì dá fílẹ̀ ó máa ṣàyẹ̀wò Ìfà sórí ohun tí mò ń sọ yìí ó dùn mí pé kò ní yẹ ìdí àti túmọ̀ tí òfin ṣe lè yẹ ni wípé ìwọ kọ́ ló bí ọmọ tèmi ni èmi ni mo mọ ìtìjú tí ọmọ mi máa ń kó bá mi o nígbà mi tí ọmọ mi bá múra àyà mi máa ń jà ó lè sòkèlè mọ́nù láì ṣe oníṣègùn mi wà láti rẹ̀ tó bá wáṣọ mi máa ti bá wò báyìí ṣọmọ mi rè tẹsẹ̀ mi báyìí ibi pé mo ti wá di pé ti bá lọ ń gbà mí àwọn yorùbá ti rí bá wọn ti sọ̀rọ̀ ìyẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ ọmọ mi ni wọ́n ń sọ lọ́wọ́ ibi tí mo ń lọ rè yẹn ní èjì èmi fún ara mi mọ ibi tí èmi àti ìyàwó mi tá a tójú bọ̀ tá a tẹsẹ̀ wò ká tó bí ọmọ yìí o kó má lọ jẹ́ bẹ́ẹ̀ ni ìṣòro wa ti wá ìwọ ṣe bá mi wò ó ká lọmọ yìí tá a bá ti wá rí owó ọgbọ́n tá a bá máa dá sí àmọ́ mi dá padà tí ò ní máa wà bí àlùjọ tó ń wà bí àlùjọ ní yẹn ara mi dá padà yẹn ní tàbí àti ìkejì ni pé kí àwọn èèyàn kan má lè ṣẹ́kùn ẹ̀ torí dáadáa ló ń ṣe ìṣe burúkú sáwọn èèyàn lọ́wọ́ àwọn èèyàn náà máa ń bínú èèyàn. gbọ́ Àlàbí èmi tí mò ń sọ̀rọ̀ tèmi yé mi òun ọmọ rẹ tó ń wò yìí
kì í sọmọ oníjàgídíjàgan rere nọmọ ń bá káàkiri kò sí sọmọ tí ń balẹ̀ lójú jẹ́ àmọ́ bó o ti pé kí n bá o tọ̀ mọ́lẹ̀ sókùnkùn ayé rẹ̀ ó fẹ́ rí kedere yìí wọ́n bọ̀ ọ́ ṣe ó mọ̀ pé mi nìkan náà ni mo lè ṣe bàndẹ́rù ní mí adìsẹ́lẹ̀ ẹni tó fi yẹn pápá orí ní ọdún ní mí èmi lọ́lẹ̀ ní nànà burúkú ní gbòǹgbò wò mí wọ́n tún fẹ́ di kókó ọmọ rẹ̀ ìró bà ọ́ kódà wọ́n ṣe kọjá bó o ṣe rán mi. ẹ má ṣe kọjá ní tí mo lọ bá mi mọ nǹkan tó ṣe káwá mọ kí lọ́nà àbáyọ tí àwọn ọmọ aráyé tí wọ́n fi nílé ṣe é nípìn ó tọ́. kódà wọ́n mú wọn wọlé mú ọ̀sà kan fún ọ bí n bá ti fún ọ lọ́sà yìí bó bá yẹ délé ọ̀sà yìí ló ń dà sómi bó bá yẹ dà ọ̀sà yìí sómi tán ó wà á domi náà lu ọmọ yìí gbogbo ohun tó jẹ́ láyé rẹ̀ kódà kó jẹ́ ìjọ̀nù kó jẹ́ rírí kó jẹ́ rílẹ̀ kedere báyìí ló máa fojú ara rẹ̀ rí mò ń bọ̀. ẹ má ìlọ Ifá tó sọ ẹ ní ìsìn ó tún léwu fún lómi bí òun ṣe fà mí tí bá gbà sí lọ́ra ṣó máa dẹ̀wọ̀n ẹni àbó máa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé báyìí lòun ṣe rí tí òòtún ní kó bá ẹ̀mí náà àbí kò yé mi. wo máàlú lóògùn ẹrù abúgbé ìrú kò sí ìkọlẹ ìwọ wo bó bá ẹni àdúgbà ohun tó jẹ gangan kò lè fara sí fún ọ. nígbà tó yẹ ti lè wà ní Ọlọ́run ti bá mi ṣe gbọ́dọ̀ mọ irú ọmọ tó jẹ́ gbọ́dọ̀ jẹ́ pé gbèkúgbègbọn la gbé láyé nígbà táwọn ọmọ àtúntò láti fura náà ó ní láti fura náà àwọn aláìsàn oníkèlé bí òṣìṣàn bí wọn òṣìṣàn bí wọn délé mi bó wọṣọ ń bà mí ẹrù mi àyà mi ajá pa. wá dúpẹ́ àwọ̀ gbogbo igi tẹ́lẹ̀gbèrè bá fọwọ́ bà nínú ilé ó ń dún yóò máa dún fún ọ. àṣẹ bàbá ṣé ẹ ti rí bàbá èèyàn yàtọ̀ séyàn kékeré lélẹ̀ tí mo ti ṣe fún yín yìí by the time tẹ́lẹ̀ tẹ́ ṣe fún mi bá dún bàbá ẹ máa gbádùn mi tó màá ní kọ́ wúwo bí ìbàyẹ̀kọ́ bá yín tún kọ́. ó tún wá mọ́re. àmì bàbá. ó mọ́re. Ọlọ́run fẹ́mi sí. tẹ́wọ́ rẹ mo fẹ́ wúre fún ọ ó dáwéré pé àtọ́ṣọ́ àtàjẹ́ wọn kì í mọ̀ méjò ó ti dáwéré pé wọ́n gbogbo bí kíbi tó bá lọ báyìí ó máa bọ́ àwọn ọrùn malẹ̀ ń bẹ̀. wọ́n máa lọ pẹ̀lẹ́ àwọn ilẹ̀ yóò sì yọ àwọn ọrùn malẹ̀ yóò sì yọ. ká sọ ọmọ olúwere kó sì wá dúpẹ́. èlòdè bàbá ẹni tàn. kí lè ṣẹ̀ mí lọ́dún ẹ̀. iṣẹ́ ti dáhùn. iṣẹ́ òṣì ṣé o tí mo rán ẹ ló ṣe pákó nílé. kí lè ṣẹ̀ mí lọ́dún ẹ̀ tó fi jẹ́ pé ibi ọmọ ló bá mú mi. ó dáa. èyí ṣe ọdún mínú lèmi rẹ̀ n ò lè sa iná sọ́dọ̀ rẹ. o ti ṣe. mo wá bá ẹ pé mo fẹ́ mọ irú ọmọ tí ọmọ mi jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi kò dẹ̀ gbé oògùn tí máa fi pa. ẹ wọ ohun tó pé kí n ṣe fún ọ ni mo ṣe. ohun tí mo rán ẹ kọ́ ló ṣe ó ti kú báyìí nísìnyí bóyá o fẹ́ sún jẹ ni o bóyá o fẹ́ bọ̀ jẹ ó yá wá lọ gbé ku ẹ. ọmọ náà kú. ó ti kú. ó ti dà sẹ́bọ̀ ti kú o. ó kú. alo ti kú máa dàbí lábẹ́. dájúdájú ejò lọ́wọ́ nú ọ̀jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ máa ká lọ ọ̀jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ ọ̀jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ ṣíwọ́ kú o àbágájà làlú máa wọlé bọ̀ ó yá fi kàlẹ́ sí wọ́n ibi táwọn gbé dé yìí wọ́n fẹ̀ di ayé báyìí ó sì rí di ayé wọ́n fi bí tí làálàá ayé rẹ ti bẹ̀rẹ̀ wọ́n fi wọ̀n ọ́ ibà olúkúnkẹ́
àgbọ̀nìfò òfé ká ó yẹ máa wò. Gbangbari gidi o, gbangbari gidi, gbangbari gidi o, gbangbari gidi, akọlẹ̀kùn ayé, akọlẹ̀kùn ọ̀run, arínú àròdé, èmèrè ayé, gbangbari gidi o, gbangbari gidi, gbangbari gidi o, gbangbari gidi, gbangbari gidi o, gbangbari gidi, akọlẹ̀kùn ayé, akọlẹ̀kùn ọ̀run, arínú àròdé, èmèrè ayé, gbangbari gidi o, gbangbari gidi, gbangbari gidi o, gbangbari gidi, gbangbari gidi o, gbangbari gidi, akọlẹ̀kùn ayé, akọlẹ̀kùn ọ̀run, arínú àròdé, èmèrè ayé, gbangbari gidi o, gbangbari gidi. Èmèrè ayé. Àwárí ayé. Ẹ̀yin èmèrè. Àwárí ayé. Ìgbà kan ó mà káàbọ̀ ó mà kú ìrìn àjò ó kú ewu odò láì farakun mi ó wí bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ ọjọ́ tó náà fẹ́ dé gangan ọjọ́ náà ló dé ṣé wàá rí ipò wá dáa ká máa ṣàdéhùn ká sì máa má déhùn náà ṣe ṣé rí pé òun ti má déhùn ti ẹ ṣe ìyẹn ló fi ń kọ́ gbogbo wa tá a bá sọ wípé a máa dé lọ́jọ́ báyìí a gbọ́dọ̀ jẹ́ lọ́jọ́ yẹn o káàbọ̀. ẹ ṣé olórí ẹ wo ẹ̀yin ẹlẹgbẹ́ mi ó dáa ká máa má déhùn iṣẹ́ o ẹ ṣé mo dúpẹ́ ẹ kú bá ní ṣàjọyọ̀ mo dúpẹ́. ìgbà kan olórí obì á gbòsì. àṣẹ àṣẹ. ilẹ̀kùn ti ṣí o ta lẹni tó fẹ́ lọ sóde ayé. olórí èmi ò tí ì ṣetán láti lọ báyìí. ta ló sọ pé wọ́n ti ṣetán láti lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àsìkò ẹ ò tí ì tó ìwọ kọ́ ni mò ń bá wí ẹ jọ ta ló tún fẹ́ lọ. olórí ẹ jọ ohun èmi kí n lọ ṣùgbọ́n pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àsìkò mi ò tí ì tó tẹ́ ẹ bá yọ̀ǹda fún mi inú mi á dùn. mi ì tí ì lè yọ̀ǹda fún ẹ jẹ́ káwọn tó fẹ́ lọ tásìkò wọn ti tó jẹ́ kí wọ́n sọ̀rọ̀ tábà wá rẹ́ni lọ àwa jẹ́ kí wọ́n lọ ṣó ti gbọ́ ta lẹni tó tún fẹ́ lọ. olórí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pásìkò mi ti tó ẹ jẹ́ kí n lọ. ìlẹ́la mo ló ń lọ ṣé wọ́n á fi mí lẹ̀ ní. Kamulanko ìgbà mélòó ló máa fi lọ tó máa fi bọ̀ ṣe sùúrù o kí ni ìpín ẹ̀. ẹ olórí ọdún mẹ́ẹ̀ẹ́dógún péré ni. ló bá wá tán abẹ́ẹ̀rẹ̀ lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún á dé padà sáàárín wa ṣé wọ́n náà ti gbọ́. ṣé bó yẹ kí wọ́n sọ̀rọ̀ àsìkò ẹ̀ sàti tó láti lọ. olórí mi ò tí ì ṣetán o tí má ṣetán máa jẹ́ kẹ́ mọ̀. ó dáná tí o bá tí ì ṣetán kò sí wàhálà bẹ̀lálà wàá lọ re wàá bọ̀ re àyùn bọ̀ báyìí lọ́wọ́ yẹnu ó ní kò kọ̀nà ìtàwí ó ti dàṣẹ àṣẹ gùn. Gbangbari gidi o, gbangbari gidi, gbangbari gidi o, gbangbari gidi, akọlẹ̀kùn ayé, akọlẹ̀kùn ọ̀run, arínú àròdé, èmèrè ayé, gbangbari gidi o, gbangbari. Otiji. Otiji. Oh, pregome. Oh, pregome.
Wakaji. Watintin. Wakaji. Watintin. O puro be. Oh. Kotoji. Kuzo. Kuzo. Aláyélúwà ẹ sì ṣe fún ìdáríjì ọkùnrin náà. Aláyélúwà ọkùnrin ìyá aṣọre ni fún náà. Aláyélúwà ẹ wádìí ohun gbogbo dájú arákùnrin kò ṣe. Aláyélúwà ẹ dákun ẹ ṣe fún pẹ̀lẹ́ náà. Arákùnrin aṣọre ni kò ń ṣèkà. Arákùnrin ẹ jọ. Gbà mí o mímọ̀ kọ̀ọ̀kan nípa rẹ̀ o. Aláyélúwà. Alábọ̀dé. Ó ń dán ó tutù. Ó tutù. Alábọ̀dé. Ó tórùgbò. Wàhálà ó ti wà ó. Ìwọ̀n tó ṣẹlẹ̀ fara jẹ́
ló fi ṣẹlẹ̀ sára òun báyìí o. ẹ sí ìlú ti dàrú. olóyè ilé agbára ti ṣe fún ìdàrú. ẹ sí kékeré ti dalẹ̀ agbára rú. Ọláyélúwà mo fẹ́ kẹ́ ẹ pàṣẹ gẹ́gẹ́ bí olórí kí obìnrin kó wọ́n obìnrin kọ̀ bẹ́ẹ̀ ni káfíńsì kò ní bẹ̀rù bẹ́ẹ̀ ni. wọ́n sí kò ní bẹ̀rù. kò tó jí. a ti gé nírò ó ti ń ṣòro. ọ̀rọ̀ obìnrin kọ́ lélẹ́yìí ọkùnrin iṣẹ́ ọkùnrin lélẹ́yìí. Kotoki? Kotoki? Bello? Kotoki? Ìwọ? Ìwọ? Afẹ́ sí. Kotoki? Ìwọ? Gbẹ́wẹ̀ bá mi níbí. Kò síbi tó fẹ́ sá lọ. Inú agijù ló máa wà. Inú agijù ló máa wà. Kẹ́ fimú filẹ̀. Kotoki? Patenti. Wà ṣe. Bello? Kotoki? Oya. Ha. Wadoi. Allez-y. Gẹ́gẹ́ òṣèyí tán ó mà láyé o. Gẹ́gẹ́ ìwọ jáyé jọrù ó wọlé kọmọdé. Ẹ wá àlejò báyìí o kí ni ká wá ṣe báyìí sí o. Kò sí ṣíṣe kò sáìṣe ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ padà sọ́dọ̀ Aláyélúwà ẹ lọ sọ tójú yín rí ń bẹ̀. Èmi á dúró ságìjù torí ó ṣeé ṣe kó padà wá kí n lè mú ṣẹ́kù sọ́wọ́. Kí n mú ṣẹ́kù sọ́wọ́. Ó yá ẹni sọlẹ̀. Gẹ́gẹ́. Kẹ̀kẹ́ bá a. Kẹ̀kẹ́ bá a. Wọ́n tẹ̀ tẹ̀. Ẹlẹ́yìnlọ́. Jọ́ lé. Sáré. Àrímú o. Tio. Tio Maria. Tu vai te fora, na pra cá tira. Eu vou te pé, olha fome. Vai com fome. Olha te pa fome. Olha tio. Aláyélúwà, a com pa fome. Ale.
Ojaye Ọjọ́run ò ní rí ilé ayé gbé. Àyàfi tọmọ adarí wọn run bá bí ẹ gẹ́gẹ́ bí ọmọ. Aláìlúwà. Aṣẹ́gun. Aláìlúwà. Kí wá ní ṣíṣe báyìí o? Ẹ máa lọ. Wazó. Pásán, báwo ni? Ṣé ẹyin wà? Ó wà. Àti òróró? Kò sọ̀rọ̀. Fún mi ní báwo lẹ ṣe ń ta lónìí? 60 naira. Crate ni mo mí. 15. Ṣé last price náà nìyẹn? Kí ló tún price ń bẹ́ẹ̀ sìn? Ok, bóyá bá wọn pàkẹ́. Kí ló ṣe? Ṣé wàá òkè? Ṣé wàá òkè? Ẹ pẹ̀lẹ́ máa fẹ́ ṣe. Ẹ pẹ̀lẹ́. Ibo nílé? Mi ò ní pẹ́ débẹ̀ mọ́. Ẹ lè dá délé? Mo ní dá délé. Ẹ yà ìpẹ̀lẹ́. Ẹ ṣe ẹ take care easy. Ẹ ṣe mi. Àròjù gan ni o, a máa débẹ̀ sí o ìrìn jẹ́ àlọ́, àtúnṣe máa gbé báàgì. Ṣé lè yé?
ẹ kú ewu ọmọ ṣé rí gbogbo èyí tẹ́ ẹ rò yẹn ẹ wò ó. ó rà ẹ́ pé kí ni o get ní tí mo sọ ó dẹ̀ ń dùn mí ṣá ṣùgbọ́n kí mo kàwé so mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ báwo lè wọ́n ṣe máa bí ọmọ oṣù méje ilé ọmọ oṣù méje ni ìkejì obìnrin ni egun ẹ wá pọ̀ ju even ju tọkùnrin lọ you are not telling me pé ilé ọmọ oṣù méje bẹ́ẹ̀ yẹn ìyẹn kó wà lẹ́lẹ̀ òwe ìsọ̀rọ̀ òwe tóbi tó ọmọdé ẹgbẹ́ gbé sí nígbò tí ó yẹ kó jù báyìí lọ ọdẹ ẹgbẹ́ nǹkan kan ti rán níbi kan fáwọn sọ̀rọ̀ báyìí. bọ̀dá mi òótọ́ lẹ sọ ẹ jẹ́ ká dúpẹ́ pa oore ọ̀fẹ́ gbà ṣé rí ẹlòmíì tán bá bí tiwọn báyìí wọ́n máa sún wọn náwó ni ẹ jẹ́ káwọn wá dúpẹ́ káwọn ò náwó òdì lórí ẹ̀ bọ̀dá mi ẹ máa dúpẹ́ bọ̀dá mi lóòótọ́ lẹ sọ ọmọ oṣù méje òkè máa ń gbó tó máa ń sún àwọn òbí ẹ̀ náwó ṣé wá rí ọmọ oṣù méje ìbíyìn egungun ẹ̀ máa gbó tí ò dẹ̀ ní sún àwọn òbí ẹ̀ náwó ẹ jẹ́ káwọn máa dúpẹ́ oore ọ̀fẹ́ la rí gbà àánú la rí gbà tí ò sún àwa náwó. ó ti ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ní ìlú kọ́lọ̀ ẹ̀dá because obìnrin ni ẹ́ ó dẹ̀ ti bímọ dáadáa àti ìṣòro méjì so òun láti bẹ́ẹ̀ sì yẹn gbé èmi lọ èdè mi ká inú òwe àti tí mo mọ̀ so no problem kí n fọkàn balẹ̀ àbíkò. ẹ fọkàn balẹ̀ bọ̀dá mi kò sí wàhálà kí ló wá ṣẹlẹ̀ wá Iléyá bọ̀dá mi ẹ má jẹ́ ká pariwo lọ́mọ yìí lórí ṣé ẹ mọ̀ wípé ó ti pẹ́ ìpọ̀ta tí wọ́n ti pẹ́ ni tí wọ́n wá jàjà ṣe fún wa ẹ jẹ́ ká ṣe ní tíṣu ẹni bàtà à ń fọwọ́ bò ó ní o ẹ má jẹ́ ká pariwo lọ́mọ yìí lórí. àwọn nǹkan tí mo máa ń jí sòrò fún báyìí ìlú wọn ti ń wù tẹ́lẹ̀ bíyà institution yìí ọmọ téèyàn ẹni mo tí mo kojú bọ̀ nítorí ṣé ó yẹ kí wọ́n máa tó wá pariwo lé tó bá ṣe gbà náà tó bá wá ń dàgbà o àwa lè ṣe ẹni pàtí fún un ká. bẹ́ẹ̀ni tó bá ti dàgbà a lè ṣe nǹkan tó bá ń wà á lè pariwo bàbá ṣe bẹ́ẹ̀. bọ̀dá mi o bẹ́ẹ̀ ti yí rí ẹkùn màmá rí yín ẹ ṣé bọ̀dá mi ẹkùn ni bó ṣe wà. Kamlanko dúró ná wọ́n ní kòkòkò báyìí lè yàn máa ń rọ́ fàájì tí o kí ni nǹkan tó ń ṣe sí ọ̀rọ̀ Fèlálà látọjọ́ tó ti lọ kó padà wá ó dẹ̀ mọ̀ túmọ̀ ẹ o ó mọ̀ túmọ̀ ẹ o. olórí ẹ ṣe gan ṣe rí ọ̀rọ̀ Fèlálà ó sún èmi náà kò yé mi oníkùn lọ́kọ̀ bọ̀ ni ó dẹ̀ lọ́lọ́lọ́ ó dẹ̀ padà wá mọ́ ó dẹ̀ fún bẹ́ẹ̀ sí báyìí ó dẹ̀ mọ ewu tó wà ń bẹ̀ mi mo fẹ́ ṣe sí òkú sí mi. ṣé o mọ̀ pé ó léwu ni bó ṣe lọ tí ò padà wá mọ́ yẹn ó léwu wọ́n dẹ̀ lè gba ipò yìí wọ́n lè gbà lọ́wọ́ ẹ̀ tó bá dẹ̀ ti gbapò lọ́wọ́ ẹ̀ ó máa ṣàkóbá fún wọn náà. wàá gbọ́ mo fún ẹ ní òṣùpá mẹ́ta tí Bèlálà tó máa fi padà wọnú bíbá tó bá wá kọ̀ tí ò bá wá ìwọ àti ẹ máa pàdánù pò yín torí o ti mọ̀ pé ó yẹ ká ti fẹ́ lòmíì síbẹ̀ àmọ́ gbogbo akitiyan ẹni mo rí nínú ẹgbẹ́ yìí òun ló jẹ́ kí n ṣe fìlẹ̀ fún ẹ ló jẹ́ kí n pè ẹ́. ẹ jọ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jọ tó Ọlọ́run ẹ fún mi ẹ ṣe máa ṣiṣẹ́ lórí ẹ kó tó ṣùpá mẹ́ta yẹn wọ́n padà wá. kíákíá ni o kó tó ṣùpá mẹ́ta. Bèlálà. Aya. Ṣé kò sí ti mọ̀ bẹ́ẹ̀? Bèlálà, àìsàn ọkọ̀ lè lò. Ṣé bó ń ṣe é rè tàbí jù bẹ́ẹ̀ dẹ̀? Adéwà ó lè láti ọdún yìí. Olówó padà wálé ò padà wálé. Ó dẹ̀ mọ ipò tó wà lẹ́ẹ̀fọ́ tó yẹ kó dìrú. Tó lọ pé pé tó bá pọ̀ sí ẹ lọ́wọ́ ó máa kó báyìí náà. Àsìkò díẹ̀ ló kù fún wa o. Bèlálà. Kí ló dé? Ló ṣẹlẹ̀. Kamlanko, olólùfẹ́ mi kò ń ṣẹjú èmi náà ibi tí mo wà yìí tẹ̀mí lọ́rùn tí ò bá ń ṣe ọ̀daràn ọ̀ràn tó fọ̀nà lẹ̀ tó tọ̀gbẹ́ wá tó fi ara mi ṣe ibùgbé
ti sú mi. Bẹ́ẹ̀la ọkọ̀ tó wà lẹ́nu ṣé bí a ti máa wọ́n lé àbúrò ṣe sí. èyí ló ń bọ́ kó bá àwọn àgbààgbà sọ̀rọ̀ bí wọ́n lè wá nǹkan ṣe sí sórí bí tí mo wà ó ti sú mi ó ti sú mi. ọ̀dà tí wọ́n bá sí ibùdó máa pè wọn bàbá máa bá wọn sọ̀rọ̀ torí àyọ̀ ti rìn mí ilé tó wá. olólùfẹ́ mi ọ̀hún ó dìgbà. ṣé bí mo ṣe wà bàbá mi ìbẹ̀rẹ̀ là látọdún yìí tí mi ìtọ́ ẹ tó ń padà sí ibùdó wa mọ́. àwọn ìtọ́kùnrin máa ti máa dúró dè mí àwọn ẹlẹgbẹ́ mi rẹ̀ wọ́n retí mi. ipò wà bẹ́ẹ̀ fún mi láti dìbò àbí mi adánidúró ní gbèsè yìí. ṣé mi ì ní pàdánù ipò yìí báyìí? ẹ tẹ̀ dúró mi kí ló dé tó fẹ́ pa àwọn òbí ẹ̀ lẹ́kùn? ṣé torí pé ojú ọmọ ń kún wọn wọ́n wá sáré wá bá yín fún wọn lọ́wọ́? ẹ tẹ̀ dúró náà ṣé tẹ bá tẹ wà ní agbára ṣé kí wọ́n máa fi ṣe ìkà ni? ẹ̀yin ò kí n fi ṣàánú rẹ̀ wá fẹ́ fi sọ àwọn òbí ẹ̀ dàgún alẹ́ wo níwọ̀n bá tèmi ti fi ara ẹ̀ ṣe gbogbo kò síbi tó ń lọ nítorí pé kò sí babalẹ̀ tó lè gba kàtà lọ́wọ́ akitì. kí ni tiẹ̀ ṣebí jẹ́jẹ́ mi mo jókòó mi tó sáré tó wá bá mi ṣé mo pè é ni kò pẹ́ o bó bá ṣe òun bí mo ṣe lè ṣèjọ́ tó yọ lọ́n kò kún ẹ́ má dá sí i kò sẹ́ni tó lè dì mú un padà kí ló ṣẹlẹ̀ gan-an? ó lọ́ọ̀bì kankan àní kò kún ẹsẹ̀ mò ń lọ má dá sí i kò sí ètò kan ẹ̀ mò ń lọ àlọ́ ò lè lọ sẹ́ kí ni tí mo ti lọ lọ́ọ̀bì kankan mo ti lọ. èmi lọ mo ń lọ mi ti ẹ lè ipò mi yẹn mi ti ẹ lè fi ṣeré. mo wí náà mo lójú olè òní dàgbà kó má ṣe lójú fìrí níbi tí mo bá ṣàwọdé yìí àwù bá ń dẹrù nínú àbísẹ́rẹ́ ni tó fúyẹ́ pàápàá ní ọ̀run ní bí èmi lọ̀lẹ̀ ìyànnà burúkú ní gbòǹgbò owó oògùn tí ń bá ṣe tí ò bá jẹ́ ajẹ́ kó náwó kan kánú ni. àwọn má bẹ̀rù bí mo ṣe bú ẹgbà tí mo dé ṣùgbọ́n gẹ́gẹ́ bí awo tó lójú inú torí pé títa lásán lè mí rí nígbà tí mo wá báyìí tí mo ní mo fẹ́ gbé gbèsè kí n lè tó lè gbà mí mọ̀ràn pé kí n má gbé awo. ẹni náà ẹ̀ wí fún mi pé ọmọ yìí ti kì í lọ pé kẹ́ má wádìí òun àbí kò í wá sọ lóògùn mi dèké bó ṣe yẹ kó máa rí fún irú ìrẹ́ ẹ búkú ẹ bá ṣe béèrè mọ ibi ojú pọ̀ wà àtàyà rẹ kó tó di pé ẹ rọmọ bí. tó mọ̀ sí dáadáa. mo mọ ó wà rọmọ tí ń bẹ nínú ikùn ìyàwó rẹ tínú yín dùn tẹ́ ń ṣàjọyọ̀ sí pé ti lóyún apanilẹ́kùn ọmọ ni àmọ́ Ọlọ́run wá pèsè olóore fún yín ní ọmọ tó ń dábìrà tẹ́ wádìí rẹ̀ yìí òun gbọ́ngàn lọ́mọ tí ò jẹ́ kọ́ ọmọ tí ń bẹ níkùn ìyàwó rẹ̀ gbà ó ti padà nítorí gbogbo ìgbà kí ìgbà tó bá ti wà pẹ̀lú rẹ̀ kò ní lè ráyè jáde gẹ́gẹ́ bí akiri ṣoore tó jẹ́ ló fi ń dábìrà tó ń ṣoore kiri tẹ́yìn wá wádìí rẹ̀ pẹ̀lú ọmọ wo ni ọ̀pọ̀lọpọ̀ orí ń bẹ nígboro tí irú aago yìí ti ṣí mọ́ lórí tó ṣe wípé bọ́mọ wọn bá jí ní jíǹjì bóun yóò yọ ṣẹ́kọ̀ọ́ láàyò láti ṣe wọ́n á pawóde àwọn atáwo ṣe nígbà tó ọmọ òpó òun oṣù oníṣègùn òyìnbó ẹ wá mú ẹ pé ó lọ ṣàgbẹjọ́rò ọmọ tó wá jìjà ayé rẹ̀ gẹ́gẹ́ bí àwọn tí ń gbá bọ́ọ̀lù jẹun ẹ pé kó má lọ gbá bọ́ọ̀lù ẹ pé àwọn tí ń kọ́lé kiri ni kó lọ ṣe ọmọ á pé òun ò kàwé iṣẹ́ lòun ò kọ́ ẹ fi tipátipá mú ẹ fi ìwé rẹ̀ lórí ẹ wà bà iye ọmọ jẹ́. àwo ṣé ọ̀rọ̀ mi ló wá dé tí ọmọ aráyé máa wá fi ṣàlùkọ́kọ́ báyìí bẹ́ẹ̀ kẹ̀kẹ́ kọ́ ni mo ṣe o bàbá wo àbóbí wo ló máa lajú ìrìn ìfẹ́ kọ́ máa ń ṣeun rí kọ́mọ ilé ṣeun rí náà ni ti ìgbésẹ̀ tí mo gbé. lóòótọ́ ni kọ́mọ ilé ṣeun rí ni ìgbésẹ̀ tó gbé àmọ́ àkíyèsí yóò tó nígbà ayé àwọn bàbá wa pásálì ni wọ́n ṣe ń tọ́ bẹ́ẹ̀ bá bímọ tán ẹ ṣàkíyèsí gbàtẹ́ bí nǹkan ṣe rí fún yín bẹ́ẹ̀ bá wá ṣèyí tán ẹ gbé lọ lé onímọ̀ láti lọ yẹ àkọsẹ̀jáyé rẹ̀ wò àmọ́ ẹ̀ ṣe báwọn gbogbo nǹkan tí ẹ máa mú ní pàpàkókó ni ẹ ti gbàgbé babaláwo mi ti ń kí fani ó ní onílé ọwọ́ ọ̀tún òfojú rẹ̀ wo ní ìmọ̀ràn kan nítòsí ń gbà
kálí ní jáde ìtọ̀ kan lé ń wí adéfà àwọn ọ̀run mi là ọjọ́ tí bàbá kọ́lé rẹ̀ tán tó lọ kọjú ẹ̀ sójúbodè ọlẹ́yìn kó tán báyìí ó ti kọ́lé rẹ̀ tán ó sì ti kọjú ẹ̀ sójúbodè àwọn ẹlẹ́yẹ ó kú ibi tó gbégbà.